Hello. Hello, sir. Ẹ kálẹ́ mà. Ẹ káalẹ́, sir. Kí lẹ̀ ń là kọjá mà? Yes, sir. Hello, sir. Ẹ bá mi sọ̀rọ̀ sókè mà àti gbọ́ yín mà. Close 30 years ni mí, sir. Hello, sir. Arábìnrin à ń gbọ́ yín mà, à ń gbọ́ yín dáadáa. 30 years ni mí. Mo marry ní last 2024. Ẹ ń gbọ́ mi, sir. À ń gbọ́ yín mà. Ọkọ mi ń gbé ní ó ń dá gbé ní Oruomeniowo flat kó tó di pé a marry. Ó dá gbé Oruomeniowo flat. Máa yẹn ó fún ní yàrá kan. Ó dá gbé ní Oruomeniowo flat. So ìgbà tá a máa marry, wọ́n sọ wípé kí a kó sílé yẹn. Èmi fẹ́ fọ́n pé ilé tó ti ń gbé tẹ́lẹ̀ Oruomeniowo flat. Mo tún máa make sense pẹ̀lú tá a ṣẹ̀ṣẹ̀ marry. Pé kò sówó lọ́wọ́ mo ṣáà ní kí n bá manage bẹ́ẹ̀. Ẹ ń gbọ́ mi, sir. À ń gbọ́ yín mà ní ìṣẹ́jú kan lórí ètò ìwọ̀n. So ó wá ṣẹlẹ̀ pé máa tí a jọ ń gbélé yẹn ó jẹ́ tó jẹ́ pé humanizer ni ó máa ń gbóbìnrin wálé. So for last 4 months báyìí ọkọ mi wá àti ìlú pé ìmọ̀ àti ẹni pé à ń fẹ́ra. Kò sí nǹkan tí mi fi búra tán. Kò sí ẹni tí ẹni lè jẹ́ oníṣẹ́ lóòótọ́ o. Ṣùgbọ́n mi kò lè bá ṣẹlẹ̀ ṣé orí mi ló ní ìṣẹ̀lẹ̀ ṣé onírànú ló pè mí ṣé onírànú lórí mi ni nígbà tí èmi àti ẹjọ́ wà ó ṣáà ń dúró pé kò sí nǹkan tí mi fi ó ṣáà ń dúró pé èmi àti ẹni yẹn ní nǹkan pọ̀ tó di pé padà di wàhálà táwọn ọmọ sọ fáwọn pẹ́rẹ́ǹtì mi tí wọ́n wá tán irú ìwọ̀sí wo nìyẹn tó lọ accuse máa yẹn tó lọ fèsì máa yẹn náà rí pé òun tó lọ fẹ́ fi ìyàwó ẹ̀ ṣe nǹkan kan báyẹn ó di ọ̀rọ̀ family. Nǹkan tó wá tí wọ́n bá fún mi ni wípé after that ẹ pé gbogbo wa ní ẹ̀ ti ṣẹlẹ̀ ó sì yí state pé èmi àti ẹ̀ pé àfẹ́ra pé plan work ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé bóyá nígbà deny báyìí ọ̀dọ̀ big mom mi ni mo wà. Nígbà tó wàhálà yẹn ti ṣẹlẹ̀ tí mo lọ dúró síná along the line bí ọ̀rọ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ ó lé mi ò lè òun dẹ̀rẹ́ ó máa ń jí lọ bí iṣẹ́ láàárọ̀ èmi dẹ̀rẹ́ hairdresser ni mí. So ó wá ní pé 7 tó bá ti jí lọ láàárọ̀ ní pé nínú àmàjọ pé òun lè fi ní àti máa yẹn sínú ilé pé máa yẹn máa ń bẹnu sùn báyẹn máa ṣe wà. irú rọ́bìṣì ló wá ní kí n tiẹ̀ òun ló wá make suggestion pé kí n máa lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi pé kí n máa lọ pé ká máa fi owó olúwarẹ̀ ti fẹ́ lapse bíi September lówó ilé wa máa lapse wọ́n pẹ́ ká máa fi lówó ní pé kí n máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi mo ṣáà ní lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi mo ṣáà padà sọ́dọ̀ big mom mi ọ̀dọ̀ wọn ni mo wà. ọtí náà bí mo ti ṣe wà náà bí mo ṣe wà nínú ó ṣì ń insist pé èmi àti máa yẹn ṣì ń sọ̀rọ̀. Ẹ lò mà. tí kò dẹ̀ ṣẹlẹ̀. Ẹ lò mà. Ẹ jẹ́ ká mú kọ̀ọ̀kan mà. Kí ni age yín mà? I'm 30 years, sir. Kí ni age ọkọ yín? 84. Ṣé flat kan tẹ́ ẹ gbà yẹn room kan lẹ ń lò bẹ́ẹ̀ ẹ wá jọ ń lo kí lorúkọ ẹ pálọ̀ papọ̀ pẹ̀lú arákùnrin yẹn? Lo pálọ̀ kan papọ̀ yàrá kan ni màá yẹn fún wa. Ló fún yín ṣé ẹ̀rọwó gba lé lẹ ṣe lọ sọ́dọ̀ ẹ̀ lọ gba lóye nínú flat tiẹ̀ ni? Ó ti ń gbé bẹ́ẹ̀ ó ti ń gbé bẹ́ẹ̀ kó tó di pé a máa rí. Nígbà tí wàá fẹ́ wẹ̀dẹ̀ yín méjèèjì kí ló dé tẹ̀ kúrò mẹ́kẹ́ lọ gba létí yín kódà kò jẹ́ yàrá kan wáyé tẹ̀ ṣe bẹ́yẹn? Ó sọ wípé kò sí owó nígbà yẹn mo dẹ̀ gbà sílẹ̀ ní pé ká máa manage ibẹ̀. Iṣẹ́ wo lẹ̀yin ṣe kẹ́ tó wed? Ó níbi kan tí mo ti ń ṣe lórí Akala Express wọ́n ta chandelier bí ọ́fíìsì ẹ mọ̀ polówó lórí ètò iṣẹ́ tẹ̀yin ṣe nìyẹn àbí? Tí mo ṣe before nígbà tí mo wá fẹ́ ṣe wedding mo wá kúrò ńbẹ̀ mo wá lọ ṣe hairdresser. Tẹ́ ẹ kọ́ gangan àbí? Bẹ́ẹ̀ni. Okay. Kí ló dé ẹ̀yin àtọkọ yín gbẹ̀rún pé fẹ́ wed tẹ̀yin méjì tẹ́ ẹ̀ safe up láti bí kẹ́ ẹ lọ gba ilé ó ṣe yàrá kan
or a room self contained kẹ́ lọ gbẹ́ ẹ̀yin méjèèjì tó jẹ́ pé ibi tí ọkọ yín ń gbé pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀yin lẹ́yìn náà ń gbé, kí ló tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin méjèèjì. Kò ń ṣe ọ̀rẹ́ o, ẹni yẹn ó kàn mẹ́nẹ̀ bí ẹ̀gbọ́n lẹni yẹn jẹ́ sí. nígbà ò jẹ́ gbẹ́ nǹkan mà, kí ló dé tẹ́ jẹ́ pẹ́jọ wà nù flat kan náà Paul àbúrò wa gbà mí ni. Kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin méjèèjì, ẹ lè gba yàrá kan. Ó ní kò sí. Nígbà tí ò wá sí ẹ̀yin ò ṣe kówó sílẹ̀ ń ti yín ṣe bọ́kọ àárọ̀ ọjọ́ ayé yín ni ẹ̀ ṣe kówó sílẹ̀ pé owó tí mo save lélẹ̀ yìí ó yájà lọ gba yàrá kan àlìmọ́ gbé pẹ̀lẹ́gbẹ́ ẹnu flat tiwọn. Èyí tí mo fẹ́ sọ yìí kó mọ̀ ṣàfihàn yín bẹ́ẹ̀ ṣe wà yín mà, ọkọ yín mọ tó ń sọ, mi kì í ṣe bèbè. Ọkọ yín ṣe kí ni mà, ọkọ yín mọ nǹkan tó ń sọ arábìnrin, ṣé ń wá èmi ni. Yes, ó mọ tó ń sọ. Tọkọ yín ò mọ tó ń sọ kí ni, ọkọ yín mọ nǹkan tó ń sọ. Obìnrin ni yín náà, ẹ̀yin lẹ ẹ farabalẹ̀ mà, ẹ̀yin lẹ nínú ilé náà, kò yẹ ká ẹ gbà, kódà kò yẹ kí àwọn tó jẹ́ àwọn òbí yín gan ó gbà, torí ẹ̀yin méjì ọmọ lẹ́sìn jẹ́, kò yẹ káwọn òbí ẹ̀yin méjì kan ṣe kí ni kán gbà fún yín pé kẹ́ mọ gbèrú inú ilé bẹ́ẹ̀ yẹn, kò sí tí ò lè ṣẹlẹ̀. Èmi kò sí nǹkan tí mi fi bára níwájú Ọlọ́run àti ẹ̀, kò sí nǹkan kan tó pa èmi àti ẹ̀yìn. Àní bẹ́ẹ̀ ṣe jọ ń gbé yẹn ò dáa sí arábìnrin, ẹ̀yin lè jà fáàrin yẹn, bẹ́ẹ̀ ṣe jọ ń gbé yẹn ò dáa sẹ́, kò sí tí ò lè ṣẹlẹ̀. Ọkọ yín dẹ̀ ni ó mọ nǹkan tó ń sọ, ọkọ yín ò ṣubú léèwẹ̀ náà, ó mọ nǹkan tó ń sọ. Ẹ̀ẹ́dẹ̀gbọ́n sìn ẹni pé bẹ́ẹ̀ tó ṣe wà lọ́dún ẹ̀ ń tẹ́ ẹ wà yẹn, ọkọ yín tún sọ pé ìyá àtẹni ẹjọ́ ń sọ̀rọ̀, àbí? Ṣé ẹ mọ̀ kí márùn yẹn ti ní ìṣù bẹ́yẹn? Ó kọ́ ọdún mélòó tẹ́ fẹ́ra yín sìn? Ó pé ọdún mélòó tẹ́ fẹ́ra yín sìn ẹ̀yin méjèèjì? Going to 2 years, November yìí ló máa pé 2 years. Ṣé ẹ rí i pé ẹsẹ̀ mi kẹ́ wà lọ́ní mu, ẹ wo tẹ́ ń kó sí ń sìn, ẹ wọ̀rọ̀ tẹ́ ń kó sínú márèjì yín, ẹ wo tẹ́ ẹjọ́ ń kóra yín sí inú márèjì yín sìn nítorí pé ń gbé inú ilé tẹ́ ń gbé yẹn, kẹ́ wá lọ gba yàrá kan, kẹ́ gba yàrá kan gan, irú self kan kẹ́ lọ gbà á. Ṣé ẹ ti bímọ ni mà? Mo ti bímọ. Nígbà tí bímọ ń kẹ́ gba yàrá kan, kí ló ṣẹlẹ̀? Nígbà tí bímọ ń kẹ́ lè gba yàrá kan náà. Ẹ lè bímọ sínú yàrá kan. Ìyẹn tèmi ó sọ fún yín lérí arábìnrin, ẹ mọ̀ jà pẹ̀lú ọ̀rọ̀ tí yín, só ti yé yín mà. Tẹ́ bá nífẹ̀ẹ́ ara yín, bó ṣe yàrá kan ẹ lọ gbà á, tó bá dẹ̀ tún wù yín náà, ẹ dúró síbi tí ọkọ yín ti ń complain pé bẹ́ẹ̀ nìkan ní àjọṣepọ̀ yẹn. Ṣé ẹ mọ̀ pé ẹ ti bímọ, àbí? Bí single mother, bí ẹ ṣe di single mother bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o, ètí màá sọ fún yín nìyẹn. Ọlọ́run kọ́ yín mọ̀.